kí bàbá wa Ìmáàmù Agba ẹ dákun ẹ jẹ́ á wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Sheikhu ẹ jẹ́ á wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Sheikhu wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Mo kí bàbá wa Mufti Diyar adamallahu hayatahu. Mo kí my lord the former Grand Cadi of Kwara State adamallahu hayatahu. Bẹ́ẹ̀ ni mo kí colleague mẹ́ta ní ìjókòó my lord honourable justice Masoud Adébáyọ̀ Oníyè adamallahu hayatahu. Ẹ dákun ní torí Ọlọ́hun bàbá wa Malami Ìbándọ́mà àáfàkùmùlọ́ wọ́n ti fún wa ní directive bá ṣe rìn torí àsìkò gbogbo tí ń jẹ́ personalities táwa níbí mọ́tọ́ra foríjì ní ọ̀dọ̀ yín gbólóhùn tèmi ní ìrọ̀lẹ́ yìí òun náà ní kí n kí bàbá Ìmáàmù Àgbà ipe àbáwọn dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́hun gbogbo ọpẹ́ tí gbogbo ayé ń bá yín dún látijọ́ yìí ọlọ́mọsá gba ọpẹ́ náà lọ́wọ́ yín àmín bọ́lọ̀mbá ti gba ọpẹ́ náà èyí tí ó ṣe fún yín ni pé fanuyassiruka lil yusra àmín gbogbo bẹ́rù náà ṣe lè kó tóbi tó Ọlọ́run ó sọ di rọrùn fún yín ọlọ́mọsá ṣe bẹ́ẹ̀ fún yín àmín. Ẹ dákun níparí gbólóhùn kan tí àwọn Lárúbáwá máa ń sọ tí máa ń rọ wá lójú láti ṣe àbọ̀ rẹ̀ náà ní nírọ̀lẹ́ yìí àbọ̀ rẹ̀ ní gbogbo wọn celebrate látìgbà tí nǹkan náà ti ṣẹlẹ̀ gbólóhùn náà ni pé tarbiyatul insan khayrun minal ihsan. Allahu akbar. Àṣẹ kí ọ̀rọ̀ ojú kọ́ máa tọ́jú àwọn èèyàn ilman wa khulqan ní ìmọ̀ àti níwà tí èèyàn fi lo ayé àṣẹbi tí padà máa já sí ni subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi alladhi azhaba 'anna al-hasana inna rabbana laghafurun shakur. الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب. ọjọ́ ti lọ òjò náà ṣe ń tírẹ̀tì kò sí ààyè ọ̀rọ̀ púpọ̀ kíkì mi ládàásà mo kí bàbá wa àfa wa àgbà bàbá wa lórí ẹ̀dá kwẹ̀sì ṣe tó dé pé ìlànà Ọlọ́run lára wọn náà lèyí tá a jókòó fún yìí ìtọ́sọ́nà Ọlọ́run lára wọn náà lèyí tí a jókòó sí yìí. بعد بسم الله الرحمن الرحيم وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخير سبحان الله وتعالى عما يشركون. أفاوى أباندوما أفاوى أغبا إمام وعالم وواعظ وصوفي كله أتي أفاوى مفتي وأغبا مفتي ìmáràtì Ìlọrin tí ẹ máa ń ti ń jẹ́ olóyè nílọrin nítẹ̀sí ó kárí gbogbo ilẹ̀ Yorùbá láì máa fa ọ̀rọ̀ gùn ní tí ń ṣẹlẹ̀ yìí ògùn Ọlọ́run ni ó fi hàn wá pé Ọlọ́run ní máa ń yàyàn ẹ̀dá ò lágbára àti yàyàn àmẹ́yàn náà lọ́lọ́run ó ràn bàbá ọba lọ́rin Ọlọ́run ò jẹ́ kó sì hàn rí ẹ rí i pé ibi ìyẹn wá ń sìn mufti wa ń jókòó Imam Agba mufti wa ń jókòó bàbá wa Ubandoma ó wà ń jókòó Imam Agba ó wà ń jókòó tàbí lóun fi lè pani àbàbà wa ni ọ̀dọ́ wa ni gbogbo wọn máa ṣe jókòó yìí ìjókòó yìí ó mú arántí àfàwà Aṣábí Àtúnìsí àwọn ògbọ́dọ̀ máa ń sọ ádàbù díẹ̀ ó ní idha sha'bu yawman arada al-haya fala budda an yastajiba al-qadar ولا بد لليل أن يجلي ولا بد للقيد أن ينكسر وأنا ودمدمت الريح بين الفجاج وفوق الجبال وتحت الشجر إذا ما طمعت إلى غاية ركبت المنى ونسيت الحسر يبتبفلون بين تي أفاوى إمام Agba tòní ọ̀dọ́ ni
gbogbo ẹ̀yin tẹ́ ti kéwú tẹ́ ti tọ́lọ́run fọ̀nà mà láti dálù kìtàbù ọ̀dọ́ ni yín afẹ́kẹ́ gbárùkù mára yín àfa àwọn àgbà mufti wa nílẹ̀ wa tó fi délẹ̀ Yorùbá ọ̀dọ́ ni wọ́n àfa àwọn gbadọ́mà ọ̀dọ́ ni wọ́n bọ́n ṣe wá jòkó yìí wọ́n lè yí ìgbà padà ṣe ẹni bí tí Nàìjíríà dé lónìí àfi kẹ́yìn ọ̀dọ́ wọn múra o àyípa àwọn ọ̀dọ́ amúgbó o àyípa àwọn ọ̀dọ́ tí ń dà lóru o irú àwọn ọ̀dọ́ ìlànà irú àwọn iná ló fi kí n kú oríire bàbá wa gírẹ́kàdì ọ̀dọ́ ni Ọlọ́run jẹ́ ká rẹ nífẹ̀ẹ́ yìí lẹ̀ fún bàbá wa ọba lórí àwọn náà tuntun bẹ̀rẹ̀ ìgbà tuntun lẹ́sìn wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀rà tuntun tí wọ́n bẹ̀rẹ̀ nínú ẹni ìmáàmù wa ọ̀dọ́ àti gbogbo ìyá ọ̀dọ́ yìí Ọlọ́run jẹ́ kó wọ́n pọ̀ yìí jìnnà kígbà wọn tún pẹ́ sí ẹ̀dá kùntùrọ̀ Ọlọ́run mustakbal Nàìjíríà mukhif ọjọ́ iwájú Nàìjíríà ó mì ó sì ń báyàn lẹ́rù ẹ̀yin ọ̀dọ́ yìí tọ́lọ́n bá Kùránì lé lọ́wọ́ tó bá dé sí lè yín lọ́wọ́ tó sì wá fi ìmọ̀mọ̀ yín ẹ̀dá kun ẹ̀dúró déédéé tẹ́ ẹ bá dúró déédéé Nàìjíríà ó dáa Ọlọ́run jẹ́ kí Nàìjíríà ó dáa ìmáàmù wa Ọlọ́run jẹ́ kí ẹ̀ ló pọ̀ subhana rabbika. àwọn bàbá wa national mission Ansar Islam bàbá wa yára Ọlọ́run jẹ́ àrí pẹ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آمين آمين ترياسكو akí gbogbo ẹ̀yin àgbàlagbà níjòkó ọlọ́wọ́ bá kí àmín bá súnlọ́lọ́ bá dán halali bá gba mufti bá wa imam bá grand kadi àwa kí bàbá wa olónìí ni bàbá wa the first Musulumi UBANDOMA ọ̀ẹ́fẹ́ ọlọ́run àwọn Lárúbáwá nínú òwe wọn wá ní al-inasu qabla al-ibshash al-inasu qabla al-ibshash kọ́lọ̀wọ̀n tó pààyàn lẹ́rìn òun náà ti bá a ṣe fàájì ń kọ̀rọ̀ fàájì tẹ bọ́lọ̀ sí ń kọ̀rọ̀ rí karamakumullahu karim lónìí ẹ̀yin ni ẹni tí gbogbo ayé pẹ́tì àwọn àbáyín dúpẹ́ ni ọba tí ò sẹ́yìn lálàjẹ tán àwọn èèyàn pọ̀ odò lọ́rí ṣòro kó sí kò ní ọ̀kọ́ lẹ́sẹ̀ wẹ́fà tó wá kó sínú rẹ̀ tó wá rí nàìjíríà ò báyìí kàkì kùṣẹ́ èmi ò lọ́rọ̀ mi tí ń sọ ju pé ọkàn mi lọ bí àyà kan ọlọ́run ní bisimilahi rahman rahim naj'alu alladhina amanu wa amilu salihati kalmufsidina fil ard naj'alu almuttaqina kalfujjar sadakallahu alazim bàbá mufti ní tọ́já sí pé àwọn tá à ń dájú kọ bí Ìlọrin tí wọ́n jẹ́ bàbára wa bàbá UBANDOMA ní iṣẹ́ tẹ́ ẹ ṣe nígbà tẹ́ ń fa gbogbo àwọn ọmọ yìí gòkè mustakbalu ọwọ́ Ọlọ́run lẹ fi sí almustakbalu lillah ẹ wọnú ilé yìí ẹ mú yìí jáde òkèwú tán máa lọ Cairo gbogbo ohun tẹ́ ń ṣe yìí ń jọ́nà bẹ́ẹ̀ bá tiẹ̀ tán máa pé ó ṣeé ṣe kọ́ dá yín rò pé yóò tó báyìí bó ṣe wá tó yìí náà Ọlọ́run kó jẹ́ ọ jẹ́ sí pé ìbẹ̀rẹ̀ sẹ́ni fún yín àmín dọ́kọ̀ Ọlọ́run ìníjà ìlú kàlí nẹ́ẹ̀sì ìmọ̀ọ́mọ́ lọ́lọ́run ṣe fà nẹ́bí Ibrahim lẹ́sẹ̀kẹsẹ̀ ló fi lé pé àwa mi ń dùn rí yẹn
ẹ̀yin jẹ́ ìmáàmù wátánì ọlọ́run sì tún fàmọ́mù àgbà lórí yọ lórí gbogbo eléyìí ìdáyẹ̀ ọlọ́run àmójútó ọlọ́run jẹ́ ọmọ wà fún ìmáàmù. àmín ya rabba. bàbá ìmáàmù àti pàdé tẹ̀mẹ́ta ọlọ́run bàbá kan máa wá kí mi dókítọ̀ a ní mo wá kí ọ ní alọ́lọ́run ó gbé ọ lékè àwọn èèyàn àtẹ̀mí náà tó bá wá kí mi ọ̀rọ̀ kan ṣoṣo ní ọ̀sán tó bá sì fún olówó mọ́tò bàbá mú tí kò ní gbà á ó lẹ́ni ọba rí mi tẹ́lẹ̀ yóò lákùnjẹ mọ bá wa àbákùnjẹ kọ́ ọ̀la mi níjọ́ kan lọ́wọ́ ní ọlọ́run ó gbé ọ lékè àwọn èèyàn àtẹ̀mí náà níjọ́ kan ló ní wá agúnyán bọ́ọ̀lù ọlọ́ta asọ̀kò sọ́jà ọlọ́rẹ̀ẹ́ ìlọlé wíwá kan ọ̀rọ̀ kan ọlọ́run ọkọ̀ yín bẹ́ẹ̀ ṣe ṣe pẹ̀lú àwọn ẹ̀gbọ́n yín yóò kọ́ yín bẹ́ẹ̀ ṣe ṣe pẹ̀lú àwọn ẹ̀kẹgbẹ́ yín yóò wá kọ́ yín bẹ́ẹ̀ ṣe ṣe pẹ̀lú èrò ẹ̀yìn wọ́n máa lọ wájú ẹ̀gbẹ́ ẹni òun lọ tẹ̀lé òun yóò sì dúró lógìgì kó fi rọ́ọ̀lù yóò wá pé sọ orí náà ni sítorí pé òtítì ìmáàmù náà ló ń kọlù mí. ọlọ́run akọ yín pẹ̀lú àwọn akẹgbẹ́ yín tẹ́jọ jẹ́gbẹ́ tẹ́jọ jẹ fúra tẹ́jọ jẹ ńlẹ̀ kéwú yóò máa rìn yóò wá fẹ̀gbẹ́ gbá yín báyìí ọba ní àwọn gbà mí lẹ́gbẹ̀ẹ́ ní àwa àṣọ nítorí pé ó di ìmáàmù. ọlọ́run akọ yín bẹ́ẹ̀ sì rìn pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn yín tí ọmọ tẹ̀yìn gìgísẹ̀ subhana rabbika. bil izzati amma yasifun wa salamun ala mursalin. ní báyìí a máa darí microphone lọ sọ́dọ̀ àfáwà àgbà kí bàbá wa ìmáàmù àgbà ó tó wá dúpẹ́ fún gbogbo àwọn jama lápapọ̀ ọ̀dọ̀ àwọn àlùfáà àgbà oníwàásí àgbà rajulul Qur'an al-mufassir al-imlaq bí wọ́n bá wọnú al-Qur'an ẹ̀ máa rò pé sójú wọn lọ́lọ́run fi sọ kálífà náà Muhammad àwọn bàbá wa fadilatu mufti diyar al-wa'iz al-kabir al-sheikh al-doctor Suleiman Farouk oníkìjìpá al-miskinu billah حفظه الله ورعاه. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والعاتب لما سبق الناس الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم آمين بك يا رسول الله صلى الله عليه وسلم. وكيل ìkàlẹ̀ bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ ọlọ́run bá wa sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmín. mo kí ìkàlẹ̀ bàbá wa former grand card bàbá wa just Idris Harun mo kí ìkàlẹ̀ bàbá wa Alhaji Agba lára bàbá wa grand kadi wa fadilatu sheikh Abdul Latif Kamaldin mọ́tò bàbá wa nísàmà owó tí ń jẹ́ Ansarul Islam tí ó tọ́kọ bàbá wa yára ọlọ́njàre yìí pẹ́ bàbá Professor Hussein ankoribi inshallah mo kí òjòkó àwọn àgbàlagbà mo kí bàbá wa justice oníyè baba Professor Jami baba Sheikh Usman baba Sheikh Ibrahim baba Fefe gbogbo àgbàlagbà tí bá lọ́dà kò torí àkókò mi ò mú kí ọlọ́mọsàjẹ́ ká lóyún pẹ́ àmín wọ́n á kí gbogbo ètò ìjẹ́ wọ èrè ìkìlá papọ̀ láyé yìí àti gbogbo ọmọ kéwú tá a ní ìjókòó ìrọ̀lẹ́ yìí tọ́lọ́ ń fà kayọ nínú wa àrò tán lọ́dọ̀ ọlọ́run ara dáadáa tó jẹ́ lè lọ mọ́sà sí fún kálukú wa náà. àmín. wọ́n kí àlùfáà wa imam al-akbar fadilatu sheikh Abdul Qadir sọlábẹ̀rù malami ubandoma afakumullah tí ọlọ́run ṣe orí yìí fún ọlọ́mọbìnrin náà jẹ́ o
ọlọ́mọ borí náà jẹ́ o. àmín. ọlọ́mọ borí náà jẹ́. àmín. má jà fẹ́ ma òpin orí náà. àmín. ọlá gbogbo àwọn àgbàlagbà. àmín. gbọ́dọ̀ ọlọ́run. àmín. bàbá wa ọlọ́run àwọn ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. sheikh. ẹ̀sùnjá ìbẹ̀lẹ̀ kan sí. sheikh. ẹ̀sùnjá ìbẹ̀lẹ̀ kan sí. sheikh. wallahu ya'simuka minan nas. la ta'afu daraka wala ta'sha. wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. àtàgbà wọn má fi kàkà dà wọn láàmú. àmín. bá a sọ wọn lárúgbó ọba. àmín. bá a fi wọn láyà balẹ̀. àmín. fọlá àwọn láyà balẹ̀. àmín. fọláfíà àwọn láyà balẹ̀. àmín. fi gbígbà àdúrà àwọn láyà balẹ̀. àmín. ọlọ́run nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ó kí àwọn àlùfáà wa Sheikh Musa ọlọ́mọba kí. àmín. ọjọ́ tí lọ àsìkò òun rẹ̀ ti tó. akọ́kùnmọ́lọ́. láì fún wọn dẹ̀ ń wo kiri yìí. wọ́n sì ní prógáàmù ní ọ̀la náà tẹ́lẹ̀. akọ́kùnmọ́lọ́. èyí ò ní lájẹ̀ ń lo oní àfa àkànú adábò pé nasratun. nasratun wa ibtisamatun wa salamun wa kalamun wa mawlidun wa libaa. kíkàrọ̀ bíi tẹ́lẹ̀ àwọn àyàfi fún sáwà sẹ́wà abdullahi. wọ́n ṣe wàhálà lọ́sàn-án lóru pé kó fi lè dá fún wa ní Darul Kitabi wa Sunnah ọlọ́mọ́sá àjọ wọn máa dá sí fẹ́ẹ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم mo kí bàbá wa ìmáàmù àgbà fún gbogbo olùkọ́ni àti gbogbo agbègbè rẹ̀ mo tara kíkí wa mo kí gbogbo àwọn bàbá wa níjòkó ní àdásálẹ́sà mo kí bàbá wa mufti tayar èyí tí ọlọ́run rẹ̀ yìí wá sí láyé náà ń ṣe yìí. alhamdulillah. ọlọ́run máa fi yín disappoint wa. amiina. mo wàá fà wá náà disappoint ẹ̀yin náà. amiin. mo wá kí àwọn àlùfáà àwọn àgbà tí wọ́n gba gbogbo wa lálejò tí wọ́n ní kí n fi ẹnu àwọn kí n fi dúpẹ́. àfààní alamatu shukuri lè mari yìí ìlànà hamdihi. ala wọn ló bí dá. alamatu shukuri lè mari ìlànà hamdihi. faman katama lè maarufa. faman katama lè maarufa. ala shukuri ke tẹsítẹsí lalikisama máa dọ yaha shukura lamu yẹsẹ èmi ni a máa. shukuru lillahi kaso. nafa dẹrẹ. yẹsẹ mi shukura. yẹsẹ mi madama. máa yẹsẹ mi shukura lamu yẹsẹ mi madama. alamatu shukuri lè mari yìí tí wọ́n máa pè yẹn dúpẹ́ fọlọ́n. ìlànà amúdùnmí. wọ́n ti gbé sí Darul Kitabi wa Sunnah lónìí. faman katama lè maarufa. gbogbo ẹni ọlọ́run bá sọ ní fún bó ti ṣe fún Málàmí UBANDOMA mi. saka. wọ́n dúpẹ́ fọlọ́n ó ń tọ̀wọ́ aláìmoore. àfẹsàlẹ sukuri. afáàní wọn náà máa dúpẹ́ fọlọ́n. kí tẹsán sílẹ̀ kìsàmá. ọ̀rẹ́ tọ́lọ́hún ṣe fún wọn máa pọ̀ pẹ́lẹ́ yẹn. àbájá sukura la yẹsẹ kìmí ní àmà. ọ̀rẹ́ fún tí ọba dúpẹ́ oore wò ní pa. àṣàdúrà nílẹ̀ dáńsán. dúpẹ́ fọlọ́n pé. fọlọ́n pẹpẹ ọ̀rọ̀ kan ní báyìí. sukura gbogbo ẹni ọba dún ní wọn pé kò ní sàbámà kẹ́yìn bàbá Málàmí UBANDOMA ọlọ́run ní ká fún ọba gbẹ̀yìn ìdókò yìí. amina. kí bàbá wa ìmáàmù àgbà
lẹ́sẹ̀kẹsẹ̀ bí náà lérí ọpẹ́ ni pé ẹ̀yin ni gbogbo ayé lẹ́yìn ọlọ́run ló kàn lẹ́nu bàbá wa ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. wọ́n á pẹ́ lẹ́nu bàbá Sheikh Yahya Murtala lókè Agodi wọ́n lẹ́ni tí gbogbo ayé retí táwa ni ó máa wọlé kó máa rọra kí ni bẹ́ẹ̀lẹ̀ ta ni ó máa rọra fún bàbá wa ìmáàmù ẹ máa wọlé ẹ máa rọra wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulah. Àwọn àgbà wọ́n ní àdìdẹ nísì. Wọ́n lá àdìdẹ nísì. Bẹ́ẹ̀ni. Àdìdẹ nísì. Bàbá Mufti wọ́n gòkè wọ́n ṣàdúrà lókè lọ́fíìsì àwọn bàbá. Bàbá Gankadi wọ́n gòkè. Tó o bá ti gbó ọkọ yẹn dákun mọ́tẹ́lẹ̀ wọn. Àwọn bàbá wa jẹ́ sísè Harun àwọn ní ṣàdúrà á tẹ̀lé bàbá wa ìmọ̀ọ́mọ́ àgbà tuntun lọ wọ́n ti wà ń bẹ̀ wọ́n ti wà ń bẹ̀. bàbá wa yára àfa wa gbogbo Ìlọrin. àwọn bàbá wa ìmọ̀ọ́mọ́ àgbà wọn ní lẹ́yìn bàtà rẹ̀ bá dábàá Muhammad sallallahu alaihi wasallam. wọ́n dà nọ́bà Muhammad sallallahu alaihi wasallam ọmọ sọ̀rọ̀ kan wọ́n ní man khadama khudima wọ́n ní ó sọ fún ilé àkọ́kọ́ ní màálùm ó sì wá ṣe kejì ní majhul wọ́n ní kò sẹ́nìkan tí ó sìyàn tí ò ní bẹni tó sìn àbẹ́ni tí ó sì wá òun náà lè yàn mà wọ́n bàbá ọmọ àgbà wọn ní àti ìhìn wọ́n ní bàbá ọmọ làbẹ́ UBANDOMA òun lásán bẹ́ẹ̀ náà ni gbogbo ọmọ tó ń sísìn wọ́n ní kò sọ́mọ tó sìn yín tí ò tara yín jẹ̀rọ̀ wọ́n láwọn náà wọ́n bá yín dúpẹ́ bọ́lọ̀ kò sọ́mọ kéwù kan tí ó kọ̀ kan àbíkọ́jọ́ sí pé ó fi yìnyín ni ó fi dúpẹ́ fún yín ni ọmọ tó bá kọ̀ kan tó wà fún bàbá rẹ̀ ló jẹ́ wọ́n ní wọ́n ń lo rántí ọ̀rọ̀ fọwọ́ díwọ́n Musa ni. falamma qala qafiyatan ajani n tó mú àfa àwòrán tirẹ̀ ni pé kò rọ́mọ kéwú tó sẹ̀sán orí fún. wọ́n ní tó mú àfa mi láti gbóná ní pé ní kò sí ọkọ̀ lọ́mọ kéwú tí ó sẹ̀sán orí fún padà. gbogbo ọmọ kéwú bàbá wa Málàmí UBANDOMA. afa Allah. wọ́n ní gbogbo wọn ni wọ́n ń dẹ̀ sóore padà fún wa. wọ́n ní gbogbo kálukú wọn aláyẹ̀káyẹ̀ tí wọ́n wà. wọ́n ní wọn kálukú náà ń gbádùn wọn ń lòkẹ́ látara oore tí wọ́n ní látara bàbá UBANDOMA. wọ́n ní àwọn bẹ́ẹ̀ náà fún yín oore tó ṣe fún yín ọlọ́pàá dáwọ́ rẹ̀ dúró. amiina. wọ́n lọ lọ́ọ́ bí tún sọ̀rọ̀. man lam yashkuru nasa lam yashkuru Allah. ẹni tí ó bá dúpẹ́ fún ẹni tó ṣe lóore fún ẹni tó rí kọ́dà kò ní dúpẹ́ fẹ́ni tí ò rí. wọ́n ní gbogbo àwọn tá a rí níbi ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ bàbá Mufti ọ̀pìnrin ní bàbá wa Málàmí UBANDOMA. wọ́n ní àwọn fi ẹnu bàbá wa Málàmí UBANDOMA àwọn fi dúpẹ́ fún yín o. wọ́n láwọn fi ẹnu bàbá aṣọ àlìmọ̀ àwọn tó fi dúpẹ́ fún yín fún bàbá Mufti. wọ́n ní gbogbo ẹ̀yin bàbá wa látọ̀dọ̀ bàbá wa Grand Cadi of Kwara State bàbá wa former Grand Cadi bàbá wa yára èrè kárí gbogbo ẹ̀yin bàbá àdúgbò àtẹwà àjòkó àtàwọn tẹ́ ti lọ
tó ṣe pé ẹ̀ ń fẹ́ àwọn alátara àfẹ́tẹ́ nísàfà wọn tí wọ́n sì ń fẹ́ràn ilé kéwù wa wọ́n náà tọrọ fún yín pé gbogbo tọ́lá ń sọ fún kálukú yín ọlọ́wọ́ jẹ́ ọbàjẹ́ bàbá Ahmed ní Darul Kitab wa Sunnah aládìyà rẹ̀ onímọ̀ rẹ̀ wọ́n ní àwọn ọ̀bẹ̀rẹ̀ ọ̀pá yìí náà kan ní ọlọ́wọ́ jẹ́ ọbàjẹ́ wọ́n ní bismillah at-tahiyatu lillahi kọ̀ọ̀kan السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آمين 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 يا الله. kí àwọn èèyàn mọ́ wá dá àfáà mi sí ìdáwọ́ sí ìgbàgbé ẹ̀ kò sámi ń jà hayyaitu kulla nasi illa al-harima wa khairukum man istasnaitu. bàbá wa Àgbà bàbá olóyè púpọ̀ adamullahu hayatahu sa ọlọ́run ní àkàndá ọlọ́run ní àpéjọ wa tá a wá péjọ lásàálẹ̀ yìí àpéjọ náà ìrìn sí nǹkan kan ju pé a wá sẹlẹbúrétì àṣeyọrí tọ́lọ́run ni ó tọwọ́ yín jáde ìrìn sí nǹkan kan ju pé a wá pétì a wá ṣayẹyẹ iṣẹ́ yín tọ́lọ́run ni ó lójú kójú títí ní bọ̀ ìrìn sí nǹkan kan ju pé a wá sẹlẹbúrétì tí ń jẹ́ mímọ̀ nínú ọgbà yìí ńgbàtẹ́ bùkátà nǹkan kan ìmọ̀ náà lẹ bùkátà ọ̀rọ̀ yẹn a máa wá jọ mí lójú púpọ̀ kódà tó bá jásí pé Ọlọ́run pè yín jòkó lẹ́gbẹ́ ò fẹ́ kọ kádàrá yín èyí rò pé bí tí ń ṣe ń rí yóò yàtọ̀ sí tẹ́yìn ó béèrè fún lọ́dọ̀ rẹ̀ orin náà ń tẹ̀léra wọn ń tẹ̀léra wọn ń tẹ̀léra wọn bàbá mi ṣe fún mi láǹfààní kí n dákọ̀ ẹ̀ nígbà kan bẹ wọn ní kinní kan oyè náà wọn ń tẹ̀léra wọn ó débi chairman ó débi president Ilẹ kèwù Alimi mímbàrí ńláńlá ní ìwọ̀n ń tẹ̀síwájú ó débi Musulumi UBANDOMA àkọ́kọ́ ọrú ẹ̀ ń tẹ̀síwájú ó débi alimimbarul watani l'Abuja ìmáàmù Abuja ó dérí ẹ̀ kọ́ wá pín bẹ́ẹ̀ ó wá ṣe déédéé ká ní ìjòkólẹ̀ wa àwa bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní kí n wá dá ń wákà léyìí tá a bá lẹ́nu yìí tẹ́ fi kọ́ wa pé bàbá àwa ń bá yín dúpẹ́ fọlọ́wọ́n ọba lèwí lè ṣe. lèwí lè ṣe. àwa ń bá yín dúpẹ́ fọlọ́wọ́n ọba lèwí lè ṣe. lèwí lè ṣe. ọba tí kì í wojú ẹnì kọ̀ọ̀kan. tó sì kẹ́ẹ̀dá rẹ̀ bó ti fẹ́. ìbà wojú ìbà fàwé ẹ̀yà. 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 ìjọpọ̀lẹ̀ yìí tọ́lọ̀ ń ṣe yìí ìwọ̀n ń jẹ́ sí. alhamdulillah. fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan kan tó ti kọjá sọ́ni òrìjálì ni sọ́ni òrìjálì kọ́ nígbà Ọlọ́run wá fẹ́ fèsì bàbá wa mẹ́ gírímà mẹ́ mọ́tàbà sẹ́ríkì ní Ìlọrin ṣe káwí kan sí ṣe wallahu ya'simuka minan nas la taqafu daraka wa la tasha wa la hawla wa la quwwata illa billah al-aliyyil azim. nínú àwọn ọmọ yìí ìkànnù wọn ni wọ́n wá fún ní mọ́mú àgbà gbogbo ìlú yìí bóyá bá di mọ́mú àgbà nílùú yìí tó dá mi lójú ni pé ń gbogbo kàràkàrà ọ̀dọ̀ wa ìkọ́lá kìí ṣe kàràkàrà bẹ̀ ń gbogbo ibi tó bá dé òun náà làgbà ń gbogbo ibi tó bá dé ní kàràkàrà ilẹ̀ yóò bá yóò wọn ò gbọdọ̀ yọ sẹ́yìn òun náà làgbà. èyí ni ó wà jẹ́ ń kúrin ẹsẹ̀ bíi mélòó kan tí mo kọ látara pọ́lọ́n fi fèsì shahidati lakal ayyamu kí n fi kíyín shahidati lakal ayyamu annaka sani'un. shahidati lakal ayyamu annaka sani'un.
gan fún rẹ̀ ọlọ́run tó ní ọwọ́ aníkọ́jú ayé ó jẹ́rìí wípé ẹ̀ ń bíúdì èèyàn ni ẹ̀yin ń sọ̀nà àwọn èèyàn ni àwọn ńláńlá àwọn lẹ́ ń ṣe àwọn lẹ́ ń pòdúsì àwọn lẹ́ ń bíúdì àwọn wo níbi mímọ̀ ẹ̀ ń bíúdì àwọn èèyàn. ìmọ̀lẹ̀ yìí ti kárí ayé tẹ́lẹ̀ ó tún wá gbòòrò sí i. kọ́díbánà annallaha laysa bizalimin. kọ́díbánà annallaha laysa bizalimin. ètè pọ́lọ́ wọn bá mi kẹ́ sálábòsí. àṣà jàwá bàyà kàmú tọ́mìrù. ìwọ tó ní bàbá wa àwọn èsè sọ́ni òrìjálì èsì rẹ o ìwọ aláìmoore. alihaku. ìwọ tó ní wọn èsè sọ́ni òrìjálì. alihaku. ní alájẹwẹ̀yìn alájẹbọ́kọ̀ ìjẹ́ kọ́ wa ní wípé àwa kì í ṣe butulu alájẹ gbàgbé àná. àwọn butulu tí wọ́n lè ṣe sọ ní òrìjálì ọlọ́run fèsì àbí ó fèsì. alihaku hasan jẹ́mi ní bàbá sọ. alájẹ gbàgbé ọ̀la ẹ̀mọ̀jà bá wọn kà sàtì ọ̀dà ẹ̀mọ̀jà bá wọn kà sàtì ọ̀dà. bàbá wa mo fẹ́ lẹ́yìn òní kì í níṣẹ́jú kan tó kù bàbá wa imam ipò imama maqamun wa sharafun wa mas'uliyatun ipò ni tí ó sípò tó bá abilé pé yóò jù lọ tá n bá ń sọ̀rọ̀ pa tẹ̀sìn àtayé gan fún rẹ̀ béèyàn bá dúró bó ti yẹ kó dúró iyì ni tẹ́yìn náà bá wò láti gbọ́ ọlọ́run ti gbé yín síbẹ̀ yìí látọwọ́ bàbá wa mi mọ́tàbà yóò máa ṣe yín bí ìrànràn wípé àbẹ́mi náà kọ́ ni lánàá bí kíní níjẹta bẹ́ẹ̀ bá wọnú ọgbà yìí ẹ wọ ọbẹ̀ lọ́mọ kéwù ni lánàá tẹ́ ẹ bá wọ ọbẹ̀ ẹ wọ ọbẹ̀ láàfáà tó wá kọ́ àwọn ọmọ ẹni ẹ̀yin lẹ wá wọ ọbẹ̀ lónìí ní màá mú àgbà fún gbogbo tí ń jẹ́ Ìlọrin àtàgbègbè rẹ̀. ṣéhù ipò náà wá ní ipò àwọn ànábì ọlọ́run ní àwọn ẹlẹ́jogún tọ́lọ́run sọ fún wọn ní Al-Qur'ani wípé waja'alna minhum a'immatan yaduna bi amrina lamma sabaru wa kanu bi ayatina yuqinun. bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ ìmáàmù tí wá ń lọrin bí ó yàtọ̀ sí ìmáàmù gbogbo bí èyí tọ́lọ́hun sọ níbòmíì pé waja'alnahum a'immatan yaduna bi amrina wa awhayna ilayhim fi'lal khayrati wa iqamas salati wa ita'az zakati wa kanu lana abidina ìní tú ẹmọ̀túmọ̀ rẹ̀ ẹ wá lọ ọmọ kìíní kan nígbà tọ́lọ́hun gbé yín sípò yìí ìran mẹ́ta ní wà wájú yín ìwà tí ń jẹ yóò wà wájú yín mo fẹ́ sin lọ́hun lára yín yóò wà wájú yín méjèèjì ó fẹ́ dà pọ̀ yóò wà wájú yín màrán ó máa wá pọ̀ lọ́tún màrán ó máa wá pọ̀ lọ́sì àmẹ́yìn ni ẹ máa ń tẹ́ múnú màrán àgbàjú màrán eré ibú ni àyígbá màrán eré ibú ni ẹ̀yin ni ẹ máa ń tẹ́ fẹ́ mú nínú màrán ẹ rántí wípé ipò yìí ẹ̀yin kẹ́kọ̀ọ́ lò ó nílọrin ẹ̀yin kẹ́kọ̀ọ́ lò ó nílé lọ́dọ̀ yín ẹ̀yin ń jẹ́rìí pa àwọn tàná ní anta atharuhum tadullu alayhim fanzuru ba'dakum ila al-athari intayin ó ṣe nípò yìí ẹ tètè máa pẹ̀tẹ̀ bọ́ rẹ̀ láti sìn ẹ máa pèlò rẹ̀ láti sìn subhana rabbika. adhabun alim ma yawaddu alladhina kafaru min ahli al-kitabi wala al-mushrikina an yunazzala alaykum min khayrin min rabbikum والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم بسيفك يا جبار فاقتل عدونا ويا ذابحا إذباح كل قوم تجبرت لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صواب اللهم آمين مكي اللهم يا نبي ومحمد صلى الله عليه وسلم مكي أجادي méjì ايش ده pariwo Àjàdí àkọ́kọ́ àti kejì olóyè ọba Ìlọrin ni ẹ̀dàkùn ẹjọ́ ṣe ṣéèkù Àjàdí òpó
àjàdí òkò àtàjàdí ìkọ́. ìmọ̀ sọ pé àjàdí ìkọ́ àjàdí ìkọ́ UBANDOMA. tí bàbá wa mufti ní àjàdí òkò ọmọ ìṣọ̀lá òkò. bí mo ti ká wọn méjèèjì yìí jẹ́jẹ́ díẹ̀ kódà ń dùn mọ́ lọ́wọ́ ọba nínú alẹ́ ara ṣe rẹ̀ lọ́wọ́lọ́wọ́. ń dùn mọ́ gbogbo àwọn olólùfẹ́ tọ́lọ́hun tànàbì. bàbá mi Málàmí UBANDOMA wọ́n tún wọ́n sọ pé ẹ gbọ́dọ̀ páàkì mọ́tò mufti síta gbé wọlé tó sì lójú ẹni tí mọ́tò rẹ̀ máa ń wọlé. èyí ṣe tẹ́ ìpariwo ṣéèkù náà. ọlọ́run mọ́ṣáájárí yín pé alùbáríkà nẹ́bí wa Muhammadu ọ̀rẹ́ náà kalẹ̀ yóò kalẹ̀ bí Muhammadu wa alihi ọlá bàbá wa alimi ibùn janta mọ́kí bàbá wa ìmáàmù tuntun bí n bá ní ma kíkọ́ wa láyọ̀ kankan ọjọ́ ó sì lọ ànábì lọ́sìn nìyí. خليل يعوجا بالمحصب وانزلا النبي محمد ولا تبقيا لخيفه متحولا فاكر في مجنا تحراه منزلا أحق عباد الله بالمجد والعلا نبي له أعلى الجنان مبوء النبي محمد نبي عظيم القدر بالحق مرسلا يعلو به مذ كان طفلا وينهل فلله منه وهو أعلى وأكمل أمين لإرشاد العباد مؤهل حبيب بأسرار القلوب منبأ النبي محمد أفي الرسل من بالهاشمي يشبه حرام عليه النار قلب أحبه رسول كريم ما عصى قد ربه فحسبي فليه منه ملاذ وملجأ وفي عوننا كبابا وما ديبو ìlú lọ́la tí gbogbo agbègbè rẹ̀. صلوا عليه وسلم صلوا عليه وسلموا تسليما عجب لمدينة تلك فأم كريمة خير الورى نسبا وأكرم خيما ومن جدا بالمؤمنين رحيما وخيرة الله قديم النبي صلوا عليه وسلموا تسليما لم يخلق لي خلاق خلقه لا خالقه لا خلقه لا شكله لا أصله لا عدله لا فاضله لا قوله لا بعده تعميما صلوا عليه وسلموا تسليما يا ربي بالمختار عبدك نسأل منك الرضا وبجائه نتوصل لا تفضحنا إن سترك أجمل وبحقه اغفر ذنبنا لمكتوما
oya ya Mustapha Sayyidi. Ya Mustapha Sayyidi. Annabi Muhammadu takuma. Ya Mustapha Sayyidi. Muhammadu. Ya Mustapha Sayyidi. Annabi ya Muhammadu. Ya Mustapha Sayyidi. Ya. Ya Mustapha Sayyidi. Annabi Mujitaba. Ya Mustapha Sayyidi. Annabi Muhammadu. Ya Mustapha Sayyidi. Rasulallah. Rasulallah. Ya Rasulallah. Ya Rasulallah. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا. adúpẹ́ fún alfa wa Muhammad al-Jami العام لإمارة إلورين الشيخ الدكتور سليمان فاروق ونكجبا المسكين بالله حفظه الله ورعاه. فضيلة الإمام الأكبر لإمارة إلورين وما جاورها الشيخ محمد البشير الدسوقي الفلاني حفظه الله ورعاه. الحضور الكرام السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن من أعظم نعم الله على الأمم أن يرزقها علماء ربانيين يربون أبناءها ويقودونها إلى الخير ويغرسون في نفوسهم معاني الإيمان والعلم والاعتدال. وإذا كان الناس يفرحون بتولي رجل منصبا رفيعا فإن فرحتنا اليوم أعمق من ذلك وأبقى أثرا، لأننا لا نحتفل بمجرد تعيين إمام أكبر لإمارة إلورين، وإنما نحتفل بانتصار العلم على الجهل والتربية على الغفلة والرسالة على المنصب. إن الإمامة في مفهوم الإسلام ليست تشريفا بقدر ما هو تكليف، وليست وجاهة اجتماعية، وإنما مسؤولية شرعية وحمل لأمانة عظيمة، كما قال رسول الله صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته. ولهذا فإن من يتولى هذا المقام إنما يحمل إرثا ثقيلا من العلماء الذين سبقوه، ويقف على ثغر من أعظم ثغور الدين. إننا في هذه الرابطة العامة لخريج كلية دار الكتاب والسنة ننظر إلى هذا الحدث بعين أخرى، عين الوفاء والاعتراف بالجميل. فنحن لا نرى في الإمام الأكبر فضيلة الشيخ محمد البشير الدسوقي الإمام الفلاني شخصية صنعتها الظروف، وإنما نرى ثمرة طيبة لشجرة مباركة وغرسا صالحا أثمر بعد سنوات طويلة من التربية والعلم والتزكية. ومن الوفاء الذي أمرنا به الإسلام أن نذكر الفضل لأهله وأن ننسب الخير إلى من كان سببا فيه. ومن هنا فإننا نقف اليوم إجلالا وإكبارا لشيخنا وأستاذنا ومربينا فضيلة الدكتور عبد القادر السلمان، الذي أفنى عمره في تعليم الناس وتربية الأجيال وصناعة الرجال، حتى أصبحت كليته العلمية منارة يقصدها طلاب العلم من داخل نيجيريا وخارجها. لقد كان شيخنا عبد القادر يؤمن بأن التعليم لا يقتصر على تنكيل المعلومات، وإنما يبدأ بتربية الضمير وتقويم السلوك وتعظيم شعائر الله وبناء الشخصية العلمية والدعوية. فخرجت على يديه كوكبة من العلماء والدعاة والأئمة والأساتذة الذين يحملون اليوم رسالة الإسلام في شتى الميادين. وما الإمام الأكبر الشيخ محمد البشير
الدسوقي الإمام الفلاني إلا واحد من أولئك الرجال الذين تشربوا هذا المنهج المبارك ونهلوا من معين ذلك المربي الكبير حتى صار اليوم أهلا لأن يتقدم صفوف العلماء ويتحمل مسؤولية الإمامة الكبرى في هذه الإمارة العريقة. إن المؤسسات العظيمة لا تقاس بمبانيها وإنما تقاس برجالها، ولا يعرف فضلها بعد سنواتها، وإنما بما تخرجه من قادة ومصلحين. وإن كلية دار الكتاب والسنة لم تكن يوما مجرد مؤسسة تعليمية، بل كانت مدرسة لصناعة الإنسان ومنارة لترسيخ الوسطية ومصنعا لإعداد العلماء الذين يجمعون بين العلم والعمل وبين الفقه والدعوة وبين الأصالة والمعاصرة. ومن هنا فإن تنصيب أحد خريجيها إماما أكبر الإمارة إلورين هو شهادة جديدة على نجاح هذا المشروع العلمي الكبير التربوي، ودليل على أن الاستثمار الحقيقي هو الاستثمار في الإنسان. إن الرابطة لهذه الكلية لا ترى أن مسؤوليتها تنتهي بالاحتفاء بهذا الإنجاز، بل تبدأ منه. فواجبنا أن نحافظ على هذا الإرث، وأن نوثق تاريخ علمائنا، وأن نرعى خريجيها، وأن نغرس في الأجيال القادمة معاني الوفاء لمعلميهم والاعتزاز بمؤسساتهم وخدمة مجتمعاتهم. وفي هذه المناسبة المباركة نجدد عهد الوفاء لشيخنا الجليل الإمام الدكتور عبد القادر، سائلنا الله المولى تعالى أن يبارك في عمره وعلمه، وأن يجعل كل من تعلم على يديه صدقة جارية له إلى يوم الدين. كما نتقدم بخالص التهنئة إلى الإمام الأكبر فضيلة الشيخ محمد البشير الدسوقي الفلان، ونسأل الله تعالى أن يوفقه لما يحب ويرضى، وأن يجعله إمام هدى ومفتاح خير وجامع كلمة، وأن يسدد رأيه وبارك في جهوده ويعينه على أداء هذه الأمانة العظيمة. كما نتضرع إلى المولى عز وجل أن يطول في عمر المفتي العام لإمارة إلورين على الدور الأبوي الذي لعبه حتى تحقق لنا هذا الإنجاز الكبير. ونسأل الله سبحانه وتعالى أن يمتعه بتمام الصحة والعافية، وأن يبارك في عمره وفلذات عقباده، إنه ولي ذلك والقادر عليه. والسلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Akí àwọn àmìdí wa nínú ilé ẹ̀kọ́ wa Kulliyat Darul Kitab wa Sunnah yìí, tí wọ́n sì tún jẹ́ adarí àpapọ̀, ààrẹ àpapọ̀ fún gbogbo akẹ́kọ̀ọ́ jáde inú ọgbà ilé kèwù Darul Kitab wa Sunnah kárí ayé. Ọlọ́run má ṣe jẹ́ kí a rí wọn pẹ́. Àmín. Sọmúrì gbogbo èyí tí wọ́n bá wa sọ nínú ọ̀rọ̀ wọn, òun náà ni pé lẹ́yìn ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ tọ́ àwọn bàbá wa Mádìbò ẹ bá ṣe ṣéhù, wọ́n sọ pé ó nídìí kí a ṣe sọmúrì gbogbo tí wọ́n sọ yìí lápapọ̀. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ láti fi pé àwọn dúpẹ́ fọ́lọ́hun látara pé wọ́n kí àwọn àfáà wa níkàlẹ̀, gbogbo àwọn jàǹkànjàǹkà tí wọ́n bẹ ń kalẹ̀. Nígbà tí wọ́n wá kí wọn tán, wọ́n já mọ̀ pé nínú oore tọ́lọ́ máa ń ṣe fún àlùmọ̀ kan, òun náà ni kí Ọlọ́run ó fún ìjọ ní àwọn àfáà títí ẹ̀ láwọn àfáà tọ́lọ́hun, torí irú àwọn èèyàn ni wọ́n mú èrò Ọlọ́run ṣẹ lórílẹ̀ ayé. Kò sí tọ́lọ́run fẹ́ kó ṣẹlẹ̀ lórílẹ̀ ayé ńgbà tó dẹ̀dá tán tó ju pé kò fẹ́ kí dáadáa tóun gbìn sáyé ó parẹ́ lọ. Nínú dáadáa tó gbìn, òun náà ni mímọ̀, òun náà ni ẹ̀sìn. Bí kò bá wá sáwọn àfáà tọ́lọ́hun, ẹ̀sìn ò ní ṣẹ́kù, mímọ̀ náà ò ní ṣẹ́kù. Látara pé Ọlọ́run fẹ́ ṣẹ́ mímọ̀ kù, ó sì fẹ́ ṣẹ́ ẹ̀sìn kù, òun náà ló fi yọ àwọn àfáà wa gbà. Fadilatu Sheikh Ad-Doktor Abdulkadir Alijuma Asalman Sọlágbẹrú tí wọ́n jẹ́ Mudiru Darul Kitab wa Sunnah. Ọlọ́run wá fà wọ́n yọ jáde, ó ní kí wọ́n máa tọ́ àwọn ọmọ. Gbogbo gbésí ayé wọn ni wọ́n ń lò
nítorí káwọn ọmọ ọlọ́mọ ó lè dèèyàn nígbà tọ́lọ́run wá fẹ́ fi hàn ayé pé mo gbaṣẹ́ rẹ̀ ọlọ́run wá ní ń fa ọ̀kan jáde lára rẹ̀ tí gbogbo ayé ọ̀dààmú látara rẹ̀ pé àfọlọ́run náà sáàsì mọ̀ pé bọ́lá máa fẹ́ sóore ibi tí máa gbé sí ibi tí ó ti dérí ọ̀jọ̀gbọ́n kodò. wọ́n ṣàdúrà fún bàbá wa fọ́sìmọ̀ làmẹ́ UBANDOMA wọ́n wá ṣàdúrà fún bàbá wa àgbà Fadilatu Sheikh Dr. Mufti Diyar Sheikh Suleiman Farouk Al-Miskinu Billah. Adamallahu hayatahu. wọ́n kí wọn púpọ̀ wọ́n ní ipa ribiribi tí wọ́n kó tọ́lọ̀ ń fi ní kírú eléyìí ọ̀sẹ̀lẹ̀ wọ́n dì sáfùká kí wọn tọ́lá níyàn rẹ̀ ní ṣiṣẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n pọ́n ayé lónìí wọ́n ní kàkà kéku wọ́n má jẹ ṣèṣe ni ayáyà fi ṣàwàdànù ni nígbà tọ́lọ̀ ń kádàrá pọ́dọ̀ bàbá wa UBANDOMA lọ́rọ̀ ní kò fi sí kí ló dé tá à ní kun kí iṣẹ́ ọlọ́run ó sì jáde látara bẹ́ẹ̀ kọ́lọ́run parí iṣẹ́ rẹ̀ yẹ́nyẹ́ wọ́n sì dúró gbogbo ntọ́lọ́ ni ó tara tìyín náà jáde pátápátá ọlọ́run ti ń ṣe wọ́n lómìnira yóò ṣe wọ́n lómìnira tálíkì àmọ́ ọlọ́run fìdé ni. àmín. ọlọ́run ò ní gbẹ̀mí títí yín náà nísìn. àmín. kò sì ní fi yín ráre. gbígbàdúrà àti àsọsẹ tọ́lọ̀ fún yín àtọ́lá ọlọ́run ní jí gbogbo ẹ̀ parẹ́. àmín. kakùn ní parẹ́ mbẹ̀. ọlọ́lá hawla wala quwwata illa billahi al-aliyyil azim. kásẹ̀ àmín mẹ́ta mẹ́ta. àmínà 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 ya Allah. afa aminullah alamini adifa wọn ní láàrin ìṣẹ́jú méjì kọ́ńrún sáré ṣe mẹ́díù fún wa ká máa wá lọ síbi ká gbọ́ biography bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ìlú. wàlẹ́yìntà kẹta ló hàn wàláyàtò màrí ọ̀tún wàlẹ́yìntà kẹta ìlọ wàlánà mọ̀gídọ́bùn wàlẹ́yìntà lẹ́dí bẹ́ẹ̀ni wàbẹ́yìnà kàmíràn. وبين العالمين خراب إذا صار منك الود ولكل عين فقل الذي فوق تراب تراب نام بالله عزنا لا بمال ومنصب ذلنا حسبنا الله والنبي إن قومي تجمعوا وبقتلي تحدثوا لا أبالي بجمعهم كل جمع مؤنث فدعا ربه أني مغلوب فانتصر سيهزم الجمع ويولون الدبر صدق الله مولانا العظيم. الله أكبر. kíkí ọlọ́run àti kíkí fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam. kálẹ̀ gbogbo àwọn afáwa bẹ̀ látẹ̀rí bàbá wa máa dìbò tí bàbá wa bá lórí. bàbá wa gba mufti Diyar àjàdí tọ́lọ̀ kan náà bàbá wa gba hasbunallah. دام الله حياته. bàbá wa gba gbàgede mà ní ìkẹlẹ̀. دام الله حياته. bàbá wa gba grand kadi. دام الله bẹ́ẹ̀ni حياته. bàbá wa former grand kadi. bàbá wa gba mufasiru àgbà fún gbogbo Ìlọrin. دام الله حياته. bàbá wa ìmáàmù àgbà fún gbogbo tí ń jẹ́ Ìlọrin ní àpapọ̀. kí ló dé tá a lè wúlò dáadáa. ìjọba àgbà tó sáré. ọlọ́mọdé ó bàjẹ́ mọ́ kí sọ́nà ìrìjà. أفاوى أكبر سدنة العلم والعلماء آفاكم الله. اجعلوا عليك سيدي آفاكم الدكتور حسين أوامي الدكتور محمد الجامي يعقوب أقول لكم بابا صانع الرجال ولشهدت لك الأيام أنك صانع لرجال نورك ساتعا بابا فاسمع لمن بندوما آفاكم الله. ما لا يجب أن لكاكي ألم داك مجروك ليلة بابا بالفا نكام ألم مجروك السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف تلقى يا سماء ما
عليه وسلم وسلم منذ مرحلة الإعدادية فوقفت على كثير من سيرته الذاتية، وكما أجريت معه أيضا مقابلات، فأخبرني أنه محمد البشير بن محمد الجمعة بن إبراهيم الدسوقي الإمام الأكبر الثامن لإمارة إلورين. والشيخ إبراهيم الدسوقي هو ابن عبد المالك بن أبي بكر الفلاني، وكان عمه أي عمه هذا الإمام الأكبر الجديد الشيخ عبد المالك بن إبراهيم الدسوقي الإمام الأكبر العاشر لمدينة إلورين. وكان جده الأعلى الشيخ أبو بكر من العلماء الفلانيين الذين نزلوا مدينة إلورين من مدينة غواندو في ولاية سوكوتو. ولد فضيلته بمدينة إلورين في أوائل الثمانينيات الميلادية في أسرة عريقة بالعلم والدين، أسرة الإمام إبراهيم الدسوقي في حارة الفلانيين بمنطقة أغاكا إسالة شعر ثاني أغاكا بمدينة إلورين. وكان والده الشيخ محمد الجمعة معلما للصبيان ومدرسا للغة العربية،
فتلقى عنه القرآن الكريم ومبادئ العلوم الإسلامية والعربية. ألحق فضيلته بالمدرسة الابتدائية الحكومية بأوكيسونا في إيلورين، ونال شهادتها الابتدائية سنة 1996. ثم ساقه القدر إلى بيت شيخه العلامة الدكتور عبد القادر، أول شيخ سدنة العلم والعلماء لمدينة إيلورين، فتعلم منه في كليته العريقة كلية دار الكتاب والسنة، حيث تخرج في مراحلها الابتدائية والإعدادية والثانوية سنة 2007. وفي العام نفسه بعثه شيخه إلى جمهورية مصر العربية ليواصل دراسته الجامعية، فالتحق بكلية الشريعة والقانون قسم الشريعة الإسلامية، وتخرج في سنة 2014. تزوج فضيلته ورزق بأولاد مباركين. وكان فضيلته قبل تعيينه إماما لمدينة إيلورين كان يعمل إماما راتبا بمسجد مريبا ميموريال موسك بمنطقة مطار شارع إبجلاء إيلورين. وكان فضيلته مقدما لبرنامج إذاعي في إذاعة ولاية كوارا، والبرنامج اسمه البشارة. وكان فضيلته أيضا قبل تعيينه إماما يعمل مدرسا بكلية دار الكتاب والسنة للدراسات العربية والإسلامية، كما كان يشغل منصب إمام جامع بمسجد أفسا لويه بحارة أقولو إيلورين. تم تعيينه إماما جامعا لمدينة إيلورين من قبل أمير مدينة إيلورين الشيخ إبراهيم ذو القرنين الجنبري. شيخ والله يعصمك من الناس. أخلاقه: كان الإمام محمد البشير محبا للخير للجميع، ساعيا إلى نفع الناس، وكان حسن المعشر، بشوش الوجه، طلق المحيا، يستقبل من يلقاه بوجه باسم وكلمة طيبة. أسأل الله تبارك وتعالى أن ينسى في عمره، وأن يبارك له في مساعيه، وأن ينفع به البلاد والعبادة. هذا والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Alfa Muhammadu Dare Garba, Ọlọ́run kó jẹ́ kí a rí wọn pẹ́ tí wọ́n sọ̀rọ̀ tán nísìn. Wọ́n já mọ̀ pé Ọlọ́run kádàrá kí kíláàsì ó pa àwọn papọ̀ pẹ̀lú bàbá wa ìmáàmù àgbà lánàá. Àmọ́ lónìí Ọlọ́run ti gbé bàbá wa ìmáàmù àgbà, ó gbé wọn sórí àga àwọn ẹni iwájú. Wọ́n jọ yọ pé àwọn bá bàbá wa sọ̀rọ̀ pé ọdún wo ni wọ́n bí wọn. Wọ́n já wọn mọ̀ pé wọ́n bí àwọn ní ọwọ́ bẹ̀rẹ̀ 80s sí inú ilé bàbá wa Sheikh Al-Imam Muhammadu Dasuki tó jẹ́ mamu ẹlẹ́ẹ̀kẹjọ fún gbogbo ìlú Ìlọrin àti agbègbè rẹ̀. Muhammadu Lijami ló kọ bàbá wọn jẹ́ ọmọ bàbá wa Muhammadu Dasuki imamu ẹlẹ́ẹ̀kẹjọ. Bàbá wọn jẹ́ àbúrò sí bàbá Imam Maliki tí wọ́n jẹ́ imamu ẹlẹ́ẹ̀kẹwàá nílùú yìí. Bàbá ìmáàmù àgbà tòní wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ wọn látọ̀dọ̀ bàbá wọn. Ọ̀dọ̀ wọn ni wọ́n ti kí Al-Qur'ani. Nígbà tí wọ́n kúrò ń bẹ̀ wọ́n wọ primary school ní Òkèsúnà primary school. Wọ́n parí primary 6 ní 1996. Wọ́n tẹ̀síwájú wọn lọ United. Nígbà tó yá wọ́n padà wọ́n wò ó pé bí ìgbàpọ́lọ́ ti fi ọ̀nà tí wọ́n gbàdé yàn ó fi hàn wọ́n. Wọ́n bá ní ọ̀dà ìyìn tẹ̀síwájú mo fẹ́ dúró bí mo kàwé dé yìí jẹ́ ń gbọ̀nà ilé kéwú lọ. Bí wọ́n ṣe wá wọ ọ̀dọ̀ bàbá wa Agba Musulumi UBANDOMA ni ọ̀dọ̀ bàbá ni wọ́n gbé, ọ̀dọ̀ wọn ni wọ́n ti ń jẹun, yàrá wọn ni wọ́n ti ń yí. Alamidi iṣẹ́ máa mú ọba Mudiru náà ní ṣe ní ìsàròyé lásán.
so bàbá wa ọ̀dẹ̀dẹ̀ wọn náà ni wọ́n ń gbé ọ̀dẹ̀dẹ̀ wọn ni wọ́n ti yí tí wọ́n fi ké ìmtìdáyé tí wọ́n fi ké ìdádí tí wọ́n fi ké sánáwì wọ́n gba sàtífíkẹ́ẹ̀tì gbogbo ẹ̀ nígbà tọ́lọ́ ń kádàrá tí wọ́n wà nínú àwọn tí wọ́n gbogbo orókè tọ́lọ́ sí ní kí n táwọn àfa wa kọ́ wọn yé wọn wọ́n bá wò pé kò ní dá kí ẹ̀yin yìí wọ́n dà fún àgbòrò lásán ọ̀dà wa lọ mọ́sàrì wa lọ lè kẹ́kọ̀ọ́ sí tẹ̀síwájú náà mímà bí wọ́n ti lọ Cairo lọ́dún 2007 náà ni wọ́n wá kulẹ̀ ṣẹ̀ríà Ọlọ́run sì kádàrá wọ́n parí dáadáa ni wọ́n darí padà wálé wọ́n ṣe masters wọn lọ́wọ́ ní Al-Hikma University Ọlọ́run ti mọ̀ pé wọ́n di ìmáàmù àgbà fún gbogbo òlú yẹ́yẹ́ Ọlọ́run ni wọ́n dá bẹ̀rẹ̀ kẹ́ lè ní experience wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ìmáàmù Ratibi ní Ẹgbẹ̀jìlá Ọlọ́run ni mo fẹ́ promote rẹ̀ ọ̀dà di ìmáàmù Jamiu máa ṣe kútúbà kò sì máa kí ìdì jimá àti ìdì máa ṣe gbogbo ẹ̀ papọ̀ wọ́n parí eléyìí ní èyí náà ni wọ́n ń ṣe lọ́wọ́ tọ́nà fi ní àsìkò tó tí mo fẹ́ fi ọ́ darí gbogbo tí ń jẹ́ ìmáàmà ní ìlú Ìlọrin àti agbègbè rẹ̀ lápapọ̀ láti ọwọ́ bàbá wa ọlọ́lá wa mẹ́yìn mọ́tàbà sẹ́ríkẹ́ni Ìlọrin nígbà tí wọ́n rí pé bí Ọlọ́run lọ rèé bàbá wa bá hà náà ń sẹ̀ fún gbogbo ayé pé Fadilatu Sheikh Muhammadu Bashir Dasuki Alifulani àwọn ni ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìlọrin àti agbègbè rẹ̀ ẹsẹ̀ fẹ́ẹ́ wọ́n máa jẹ́ ìmáàmù ẹlẹ́ẹ̀kẹtàlá fún gbogbo ìlú Ìlọrin ọlọ́mọdé ẹ̀ máa padà sí bọ́lá títóbi Ọlọ́run.